Only Jesus TV. Àwọn Fúlàní darandaran wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà wọ́n tún gbèsè wọn dé o èyí ló mú kí àwọn irú ẹkùn kí wọ́n dìde ní wàràǹṣeṣà yìí pé níbo ló ti ṣẹlẹ̀, níbo ni wọ́n wà yìí, gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral gan, ẹ jẹ́ káwọn èèyàn kó rí fídíò yìí. Gbogbo ojú tó ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù, ojú yóò ní fọ́, títẹ́ fi ń gbọ́ kò ní di. Wàhálà àti ìdààmú kò ní wọlé tàn yín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí náà, mò ń bọ̀ wá. Bí ẹ ṣe ń wò lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí yìí ni àárín ní ìlú Èjìgbò, pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí, a rí wípé ní Èjìgbò local government, kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní? Ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. Kábíyèsí bàbá mi, adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa, bàbá wa commissioner police, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT, Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́, akí ogun ọ̀gá ọlọ́pàá pátápátá, Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́, Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀. Mo kí àbá mi Òsàmọlẹ̀ Chief Sunday Igboho, mo kí àbá mi Chief Sunday Igboho, mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ, Ọlọ́run jẹ́ mi bàbá ogun. Ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà, ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn. Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́, ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ, àwọn akamọ́ bẹ́ẹ̀. So wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀, wọ́n mú wá sí gbòòrò, wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà. Wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní. So mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko, wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. Ta ni olóko ní eléyìí? Àwọn olóko náà lẹ́wọ̀n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀. So n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán, tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn, àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. Lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá, ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ. Ìdí nìyẹn táwa fi wá débì, káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí. Orúkọ mi rẹ̀ Odòkan Abíọ́dún, state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir. Tí mo jẹ́ commandant Ọ̀ṣun state. So bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì. Àmín àṣẹ. Ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ, àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́. Wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò, ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́, tẹ́yìn gangan ti fojú rí, yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. Bàbá, yàtọ̀ sí pé èèyàn kan ti ẹ̀fẹ̀ mú èfè gan n tó ní fídíò ni tó yẹ pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí. A ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam, kì í ṣe fake. Fídíò rẹ̀ wà ń bí báyìí, gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ́yìí tí a lè post ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé rí. So bí wọ́n ṣe ń jẹ oko, bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ, tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà, ọmọ Nàìjíríà kan náà, tí ṣe wa ò papọ̀, tí wàá wọ ọ̀pápọ̀, tí sọ̀rọ̀ sí wa ọ̀pápọ̀, tẹ wá sọ á di káwọ́ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo ti rírú rẹ̀, gbogbo bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. So ìdí nìyẹn táwa fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà àdè mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dè, táwa mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dè fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà yìí mi lójú débẹ̀. Àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wá, àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dè wọn ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. Orúkọ tèmi ni Prince Olúṣọlá Àlàbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà
bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n a lóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwa bí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò ní tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network Ìró Ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ọ̀kù kọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyegi òsì fẹ́ni tí kì í sòótọ́ bonírọ́bà gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí Ìró Ẹkùn security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nù ṣe Elédùmarè ọba yóò sì ràn yín lọ́wọ́ láti lè ṣe tẹ́ ẹ ṣe. Ìró Ẹkùn Ìró Ẹkùn Ìró Ẹkùn. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba níjòyè honorable senator governor bàbá adúpẹ́lọ́ bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá adúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ kó dẹ̀ sí bẹ́ẹ̀ tí bàbá Ọọ̀ni yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé olórí aládé gbogbo tó ń pa wọn làwọn adúpẹ́lọ́ bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo kọ́lọ́ jẹ́ mi yóò gbé bá ń ṣe kábíyèsí fún wa mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state Ìró Ẹkùn tí Àwòrò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand yìí wọ́n dẹ̀ gbé wá fún wa láti fi hàn so a fi kọ́kọ́rọ́ lè lọ́wọ́ sí iṣẹ́ tó ní kẹfì ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹfì ṣe security bàbá làwọn fẹ́ kẹfì ṣe lọ́sùn òun ní kẹfì ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ wá ń jà wọn á ní ẹgbẹ́ mọ́tò Ìró Ẹkùn lọ́bẹ̀ security ẹ ṣàbò fáwọn aráàlú ẹni tí ń lọ sóko kó lọ sóko lálàáfíà àwọn tó ń jiyàn gbé ẹ wá wọn wọnú gbó mọ́tò tó ṣe wọgbó ilé ọ̀sán tó ṣe wọgbó ẹ wọgbó tí wọn ẹ bá wọn pò ó kọlọ́njẹ́ bàbá wa Ọọ̀ni ogun wọ́n dàgbà wọ́n lọ bí 170 inú ayé wọ́n jẹ́ pé sẹ́tọ́lọ́run rẹ́ bàbá Ọọ̀ni wá jẹ́ kọlọ́njẹ́ kí wọ́n lè jẹ́ àfi bàbá wa Olúbàdàn ẹ bá ń ṣe kábíyèsí bàbá wa Olúgbọ̀n ti orílẹ̀ gbọ́n bàbá wa Àwùjalẹ̀ Aláké bàbá wa Ajérò ti Èkìtì Olúkòtì ti ìlú Èkìtì Oníkòyí Òsímọ̀wé gbogbo ọba bàbá wa ọlọ́wọ́ àfi gbogbo ọba pátápátá orílẹ̀ kẹta gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin of Ọ̀yọ́ àwọn dúpẹ́ lọ bàbá wa Ọ̀nìrìṣà Ọlọ́run jẹ́ mi bàbá Ọọ̀ni ogun dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa bàbá sí bẹ́bẹ́ o yàtọ̀ fún chẹ́ẹ̀kì owó bí 100 million bàbá tó wá gbé mọ́tò lẹ̀ Ọlọ́run nípa bàbá wọ̀ ní rẹ̀ Ọlọ́run nípa wọn rẹ̀ adúpẹ́ o gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ lọ́wọ́ yín o òun tẹ̀ nítorí ẹ̀ sí òní bàjẹ́ ẹni wájú Ọlọ́run ti ṣe bàbá Ọọ̀ni Ọlọ́run ní dá yín padà sẹ́yìn àwọn yóò ní wọ́ọ̀kù láéláé dúpẹ́ o Àwòrò kò ní jáàmù o ọlọ́mọ ọkọ̀ sí ni o ṣègbẹ́kẹ́ sí dáadáa lọ́sùn o. ọkọ̀ náà lẹ̀ ń wò yìí gẹ́gẹ́ bí orúkọ ọba Ọ̀nìrìṣà tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho pé wọ́n ó fún wọn ní ọkọ̀ àti 100 million òun náà ni wọ́n fi lé wọn lọ́wọ́ báyìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì fídíò yẹn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n brand ẹ̀ sí Ìró Ẹkùn security network bí wọ́n ṣe hand over lé wọn lọ́wọ́ lélẹ̀. àti àwọn ọba tí àjọba ní ọkọ̀ pẹ̀lú ọdún lọ́wọ́ bẹ̀ pé àwọn appreciate ẹ̀ fún ara tó jẹ́ commandant Ọ̀ṣun state ní ìpínlẹ̀ Ọ̀ṣun. bàbá ní kí n sọ pé kékeré léyìí tí wọ́n bá ti ń ṣiṣẹ́ tó bá ti ń wú àwọn lórí bẹ́ẹ̀ làwọn ti kéde àwọn tó máa ra nǹkan èròjà fún yín sí ọkọ̀ tí bàbá fún yín lónìí lágbára Ọlọ́run ọkọ̀ yóò ní jáàmù. àṣẹ àṣẹ àṣẹ. This is Toyota Tacoma 2010 tí bàbá wa ṣèlérí bọ̀ ní kórìíre o. ẹ ṣeun ẹ pàtẹ́wọ́.
kábíyèsí o. A dúpẹ́ lọ́wọ́ ọba onírìṣà pé wọ́n ṣèlérí wọ́n dẹ̀ mú ìlérí wọn ṣẹ wọ́n sì mú ìlérí wọn ṣẹ. Yorùbá sọ pé yínníyínní kẹ́ni kó lè ṣe míì wọ́n ní tí eégún ẹni tó bá jó dáadáa orí máa yá atọ́kùn rẹ̀. Olóyè Sunday Igboho wọ́n ń ṣe dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tí gbogbo ènìyàn tí gbogbo ojú rí tí etí sì ń gbọ́ iṣẹ́ rere tí wọ́n ń ṣe. Ọlọ́run ní padà lẹ́yìn wọn. Wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí wọ́n máa borí ogun ò ní borí wọn. Gbogbo àtàdìjọ wo fọ́nrán ìpátá mú kí wa ẹ ṣe àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Ìfẹ́ tẹ́ fi hàn fún wa ní Only Jesus TV lórúkọ Jésù Ọlọ́run yóò ní ìfẹ́ ẹ̀yin náà o. Lágbára Ọlọ́run kéèké ilẹ̀ ó máa lọ. Ẹ̀yin náà ẹ sọ méjì tàbí mẹ́ta sóhun tẹ́ bá rí sí fọ́nrán yìí. Pàápàá àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n sì ń da omi orílẹ̀-èdè Nàìjíríà láàmú pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run yóò gbé wa lékè gbogbo àwọn oníṣẹ́ ibi ní agbára Ọlọ́run. Ẹ láìkí fọ́nrán yìí kẹ́dẹ̀ bá wa share bákan náà. Ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.